ibn Salahuddin hafidhahullahu wa ra'ah tí wọ́n jẹ́ mufti àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátá kí Allah kó bá wa sọ wọn. ọmọ ìyá yìí ó sọ yìí kí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan especially nípa ntọ́rọ̀ ní ahlu sunnati wal jama'a. kí ló ní wọ́n wí? ó ní wọ́n sọ yìí pé wọ́n ní as-sunnah bi'tibariha al-khas. ó ní súnà o tá a bá wòye sí ní ìwòye sí eléyìí tó a tí ó fẹ̀ tí ó sì gbòòrò. ṣùgbọ́n tó gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ní kó òun sọ yìí pé wọ́n pín súnà wọ́n pín sí méjì. nígbà tí mo wá jókòó tí mo wo fídíò yìí tí wọ́n ṣe lọ yìí mo wá rí wípé ní Dr. Muhyiddin Gana fúnra wọn àkọ́rọ̀ wípé àkídà wa ìkẹ̀kẹ̀ náà ni àmọ́ mánáàjì wa lọ́yàtọ̀ọ̀tọ̀. tó bá fẹ́ bi mí léèrè pé bò ní lọ́wọ́ fídíò yẹn ó rí pé ńgbà tí wọ́n gba máìkì Dr. Muhyiddin sọ yìí pé ní as-sunnatu bi'tibari al-'am súnà lè tọ́fẹ̀ tó gbòòrò ó kó súnfí sínú ṣíà nìkan ni ò sí ń bẹ gbogbo àwọn yòókù alùsúnà ni wọ́n. àmọ́ rárá kìí ṣètùmọ̀ rẹ̀ nìyẹn káwá mú àlàyé náà ní pọ̀sí wẹ́wẹ́. ṣé ẹ rí gbólóhùn ahlu sunnati wal jama'a bó ti ṣe ṣẹlẹ̀ gángan òun gángan náà ni wípé fadilatu Dr. Muhyiddin wọ́n jẹ́ ẹni tó ṣe pé lọ́dọọdún ni wọ́n ti máa gbé ètò kalẹ̀ eléyìí tó ṣe pé Darul Ifta àwọn ni wọ́n máa gbé kalẹ̀ láti fi ṣàlàyé ẹ̀sìn fún gbogbo àwọn ènìyàn pátá. wọ́n á máa gbé ètò yìí kalẹ̀ lọ́nà tó ṣe pé wọ́n kó àwọn olùmọ̀ oríṣiríṣi wá especially láti north. bákan náà àwọn olùmọ̀ àtàwọn tí wọ́n bá yí pé wọ́n jẹ́ ọmọ kéwú tí wọ́n ní gbìyànjú wọ́n kọ́ wọn pé kí wọ́n wá láti wá máa ṣàlàyé mà eléyìí tó yẹ kóró tí èsè pé bóyá ń pa lọ tí èsè pa ń pàtàn. torí ẹ nínú àwọn ètò eléyìí tí wọ́n á ṣe lọ yìí láìpẹ́ yìí ibẹ̀ wá ni wọ́n ti wá fún èmi ní tọ́pìkì kan. kí ni tọ́pìkì náà? òun náà ni man hum ahlu sunnati wal jama'a. tá làwọn ahlu sunna wal jama'a gan afẹ́mú àwọn ta ni wọ́n àwọn àwọn ni wọ́n ń pè bẹ́ẹ̀. èmi wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ní ìgbà tí wọ́n á ń ṣàlàyé tí mo ṣàlàyé tán nínú àlàyé tí mo ṣe mo sọ pé ahlu sunnati wal jama'a àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ṣàlàyé wípé gbólóhùn yẹn ó kọ yẹn ìtumọ̀ méjì ló ní. ìtumọ̀ alákọ̀ọ́kọ́ itlaqun 'am, ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì itlaqun khass. ìtumọ̀ eléyìí tó fẹ̀ tó gbòòrò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò kó sínú. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ìtumọ̀ tó á kìí ṣe gbogbo nǹkan ló kó sínú kìí ṣe gbogbo èèyàn ló kó sínú. tọ́ ìgbà tí wọ́n á parí ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣesí al-mufti wọ́n wá bẹ̀rẹ̀ tí wọ́n máa ń ṣe ta'liq wọ́n máa ń kọ́mẹ̀ntì lórí gbogbo ẹni tó bá ti ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n á kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ yẹn pé kọ́dà ẹni tó bá wá sí júmọ́ lọ́jọ́ báyìí àwọn mẹ́ńṣẹ́ irú ọ̀rọ̀ báyìí wọ́n á ń ṣàlàyé rẹ̀ wọ́n kọ́mẹ̀ntì lórí tí mo ṣe lórí tí mo sọ lọ́jọ́ náà torí ẹ̀ tó sọ̀rọ̀ sọkúsọ nígbà tí mo sì ń sọ̀rọ̀ lọ́jọ́ náà mo mẹ́rin wá nígbà tí mo ń sọ̀rọ̀ wọ́n sọ wípé sẹ́ rí ahlu sunnati wal jama'a àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sọ wípé túmọ̀ méjì ni wọ́n ní ìtumọ̀ ilé ìtọ́ fẹ̀ tó gbòòrò àti ìtumọ̀ ilé ìtọ́ ha. ẹ̀rí tí wọ́n á mú wá lọ́jọ́ náà òun lọ́rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala. màá wá ka ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí mo mú wá òun náà ní pé mo ní Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó sọ pé ìyẹn nínú Majmu' al-Fatawa àti nínú Minhaj as-Sunnah an-Nabawiyyah mo sọ yí pé Sheikhul Islam ó sọ bẹ́ẹ̀ nínú tírà yìí kí lọ́rọ̀ tí wọ́n sọ òun náà ni wípé falafzu ahli as-sunnah yuradu bihi man athbata khilafata ath-thalatha fayadkhulu fi dhalika jami'u at-tawa'if illa ar-Rafida. الإمام ابن تيمية رحمه الله تعالى وصل إنه مجموع الفتاوى أتنين منهاج السنة النبوية
gbólóhùn tá a bá fẹ́ rí nínú Majmu'ul Fatawa a rí nínú mujallad ẹlẹ́kẹrin ìyẹn nọ́mbà 155 page 155 a rí mbẹ bákan náà a rí nínú Minhaj as-Sunnah an-Nabawiyyah ìyẹn mujallad ẹlẹ́kejì ìyẹn page 22 ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí a rí mbẹ. kí ni Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n ní gbólóhùn Ahlus Sunnah ntí wọ́n máa gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ní pé man athbata khilafata thalatha òun náà lẹni tó ṣe pé gbogbo ẹni tó bá ti fi khilafa Abubakar àti Umar àti Uthman tó fi ní lẹ́yìn pé àrólé Ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n àwọn làwọn lẹ́kẹ̀ẹ́ lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam tó fi ní lẹ̀ tí èsì pé bú wọn ni wọ́n máa gbà lérò bẹ́ẹ̀ pé Ahlus Sunnati wal Jama'ah. Sheikhul Islam Ibn Taymiyyah wá sọ pé fayadkhul fi dhalika jami'u at-tawa'if tá a bá wò pẹ̀lú ìtumọ̀ eléyìí gbogbo jama'a pátá ní wọ̀bẹ̀ Maturidiyya yọ wọ̀bẹ̀ Asha'ira wọ́n wọ̀bẹ̀ Jahmiyya wọ́n wọ̀bẹ̀ Al-Khawarij wọ́n wọ̀bẹ̀ As-Sufiyya wọ́n wọ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn máa á sọ pé bi'tibarin 'am á sọ pé gbogbo wọn pátá Ahlus Sunnati wal Jama'ah. eléyìí ni túmọ̀ ní Ibn Taymiyyah wí o wọ́n ní illa Rafida àyàfà àwọn Rafida kálá àwọn Rafida àwọn náà làwọn tí wọ́n kọ khilafa Abubakar àti Umar àti Uthman wọ́n ní rárá èsì àwọn ló yẹ kí wọ́n jẹ khilafa àwọn tó yẹ kí wọ́n borí ẹni tó yẹ kó borí khilafa gẹ́gẹ́ ní Ali ibn Abi Talib radiyallahu anhu torí pé àwọn kọ wọn ò bá wọlé àwọn náà sì làwọn Shia àwọn làwọn tí wọ́n máa bú tí wọ́n bẹnu àtẹ́lù àwọn sàhábà Nabi Muhammad sallallahu alayhi wa sallam àlàyé tí mo ṣe nù torí ọ̀rọ̀ Ibn Taymiyyah tún wá tẹ̀síwájú al-Imam Ibn Taymiyyah tún sọ ikú rahimahullahu ta'ala wa qad yuradu bihi ahlul hadithi wa sunnati al-mahdha wọ́n ní wọ́n sì tún máa gbà lérò pé ìtọ́ tún máa gbà lérò ní pé òun náà ni àwọn ahlul hadith àwọn ẹni tó ṣe pé wọ́n ní àkúlẹ́yà nípa hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam àti sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn nìkan péré wọ́n ní wọ́n tún máa ń gbà wọ́n ní gbọ́dọ̀ ahlus sunnati wal jama'ah wọ́n tún máa ń gbà lérò bá wọn tí wọ́n sọ pé tuntun mẹ́ bẹ́ẹ̀ al-Imam Ibn Taymiyyah wá sọ pé fala yadkhulu fihi إلا من يثبت الصفات لله تعالى ويقول إن القرآن غير مخلوق وأن الله يرى في الآخرة ويثبت القدر وغير ذلك من الأمور المعروفة عند أهل الحديث والسنة. الإمام ابن تيمية رحمه الله تعالى هو شخص تعبوا الجملة تجتمعوا أن جميع فلا يدخل فيه إلا من يثبت الصفات لله تعالى وسنة كنتيو ونو تمالك جي أيابني تسفي إما في عوي الله إما في رله توني ستحريف توني ستعطيل توني ستمثيل أتبع بها وسنة ستكييف توني سيبقوا عوي الله tí Allah bá sọ pé òun ní ọwọ́ wọ́n sọ pé lọ́wọ́ ọwọ́ náà ní wí ala ma yaliqu bi jalalihi wa 'azamatihi bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe wí ó láwọn ilé òní wọ́n tó máa ń lo ahlus sunnati wal jama'ah fún ẹ̀rí pé ìtumọ̀ ilé a kìí ṣe gbogbo qawaif kìí ṣe gbogbo àwọn jama'a yóò wọnú ìtumọ̀ yìí ní tá à ń ṣàlàyé nìyẹn torí ẹ̀ Al-Imam Ibn Taymiyyah wa ni wa yaqul àtẹni tí ń sọ pé innal Qur'ana ghayru makhluq al-Qur'an kìí ṣe ẹ̀dá Allah ṣùgbọ́n ọ̀rọ̀ Allah ni òun lẹni tí wọ́n pè ní Ahlus Sunnah wal Jama'ah lórí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì bákan náà wa anna Allah yura fil akhirah àti dáadáa bí Allah ààrí níjọ́ bí al-qiyamah torí pé lè bẹ nínú àkídà Ahlus Sunnah wal Jama'ah wípé ààrí Allah níjọ́ bí al-qiyamah lójúkorojú pẹ̀lú àwọn ẹ̀rí tọ́pọ̀ tí ó ṣe kékeré bákan náà wa yuthbitu al-qadar wọ́n lẹni tó tún wọnú ìtumọ̀ ilé òun lẹni tí wọ́n fi kádàrá nílẹ̀ yàtọ̀ sáwọn Jabariyya àtàwọn míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah sọ min al-umuri al-ma'rufati 'inda ahli al-hadith was-sunnah nínú àwọn alámẹ́rí eléyìí tí gbogbo wa mọ̀ pátá àwọn àkídà tá a mọ̀ lọ́dọ̀ àwọn ahli al-hadith was-sunnah
lọ́dọ̀ àwọn ẹni tó ṣe kí wọ́n lákòólé àpòlá àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti sunna ànábì eléyìí lọ̀rọ̀ ta fi ṣẹ̀rí lọ́jọ́ yẹn o nígbà tá à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ńlá fi sọ yìí ní gbọ́dọ̀ ahlu sunnati wal jama'a i'tibaru méjì lónìí i'tibar eléyìí tó fẹ̀ tó gbòòrò a sọ yìí pé gbogbo jama'a ní ọwọ́ bẹ̀ ajọ́ pé nìsín gbogbo ẹni tí wọ́n ti ń jẹ́ mùsùlùmí pẹ̀lú ìtìbáàrù tálá kọ̀kọ́ tó fẹ̀ yẹn tó fẹ̀ tó gbòòrò yẹn á sọ ikú gbogbo wọn pátá ahlu sunnati wal jamaa lópin ìgbà tí ọba ti jẹ́ Rāfidah tí ọ̀jẹ́ ṣíà níta ń sàlàyé nìyẹn ṣùgbọ́n tùmọ̀tọ́ a kìí ṣe gbogbo èèyàn ní ọwọ́ bẹ̀ pẹ̀lú tùmọ̀tọ́ a yẹn àní pé Sufiyya àní pé wọn ní ahlu sunnati wal jamaa Ash'ari àní pé wọn ní ahlu sunnati wal jamaa torí pé àwọn èèyàn ìròyìn Allahu nílẹ̀ Al-Jahmiyya àní pé wọn ní ahlu sunnati wal jamaa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Al-Khawarij àní pé wọn ní ahlu sunnati wal jamaa ẹni tó bá ní àwọn àkọ́rí eléyìí tá a kàálẹ̀ yìí òun náà sọ yìí kọ́ wọnú ìtumọ̀tọ́ àìké ṣe gbogbo èèyàn lọ́wọ́ bẹ̀ eléyìí ní tá a sálàyé torí ẹ̀ tá a bá najú tó tíra á mọ̀ pé gbólóhùn ahlu sunna ọ̀fẹ́ kọjá ń tà ń sọ ọ̀fẹ́ kọjá ń tó ṣe tí àwa ń pè lónìí Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn ni wọ́n sàlàyé ọ̀rọ̀ torí ẹ̀ tẹ́lẹ̀ bá yé wa òun ni tí Fadilatul Mufti ń sàlàyé fún wa wípé tẹ́ bá ṣàkíyèsí ẹ̀rí pé lásìkò táwa yìí wàhálà kan ṣẹlẹ̀ tààrà àwọn ẹni tó ṣe pé wọ́n bọ́ àwọn sàhábà Nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí àti Sufi àti Ash'ari gbogbo apáta ni wọ́n jáde adẹ́pẹ̀bẹ̀ ìtìbáàrù eléyìí tí gbogbo wọn jáde yẹn á tó wọn ní ahlu sunnati wal jamaa ṣùgbọ́n bí ìtìbáàrù khas àníkè wọn bẹ́ẹ̀ yín tá ń sàlàyé rè torí ọ̀rọ̀ tí mo sọ yìí kí tuntun ilẹ̀ kan sí àbá nínú tíra minhaj sunnati nabawiyya títí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala mujallad ẹlẹ́ẹ̀kejì page 22 bákan náà hàn nínú Majmu' al-Fatawa mujallad ẹlẹ́ẹ̀kẹrin page 155 torí eléyìí jẹ́ àlàyé mà eléyìí tó yẹ kóró lórí in tí wọ́n sọ wípé Fadilatul Mufti wọ́n sọ torí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sàlàyé rẹ̀ láwọn tíra oríṣiríṣi wọ́n ní tùmọ̀ntà rí òun náà ní pé tá a bá sọ wípé i'tibaru á sọ wípé gbogbo ẹni tó bá ti ń fira rẹ̀ tì ṣe ẹ̀sìn Islam sáré ẹ̀sìn Islam tí ó sọ wípé mùsùlùmí lòun àyàfi Rāfidah òun ní wọ́bẹ̀ àmì khas àwọn tí wọ́n gbà lérò àwọn ní ahlu sunnati wal jamaa eléyìí ní túmọ̀ nùkọ́ alákọ̀ọ́kọ́ tá a sàlàyé bákan náà nùkọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́mọ̀ yá wa ètò kàn mẹ́sí òun náà ní tọrọ mọ́ al-manhaj àti al-aqida ìpè séyàtọ̀ wà níbi àbí òsì ń bẹ bó tilẹ̀ jẹ́ pé ìtòhùn sọ òun náà ní wípé manhaj ọ̀fẹ́ ò gbòòrò ju àkídà lọ bẹ́ẹ̀ ni kò sí rọ́mbẹ̀ bó ti ṣe rí gan-an bẹ́ẹ̀ náà sì ni ọ̀kan náà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tí wọ́n ṣàlàyé ìyẹn الدكتور صالح ابن فوزان الفوزان حفظه الله ورعاه tí wọ́n kàn máa sí nínú tírà wọn eléyìí tí wọ́n ń pè ní al-ajwibatul mufida eléyìí àbá nínú page 75 ọ̀rọ̀ tí wọ́n page 75 àbá mẹ́ kí lọ́rọ̀ tí Sheikh Salih Fawzan wí nítorí wọ́n wí ní pé al-manhaju a'ammu min al-aqida manhaj ọ̀fẹ́ ó gbòòrò ju àkídà lọ níta pé manhaj ká sọ Yorùbá òun lójú ọ̀nà ilé téèyàn ń tọ̀ àkídà òun ní ìgbàgbọ́ téèyàn ní wọ́n á ní ojú ọ̀nà téèyàn ń tọ̀ ọ̀fẹ́ ju ìgbàgbọ́ lọ wọ́n á ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní al-manhaju yakunu fi al-aqidati was-suluki wal-akhlaqi wal-mu'amalati wa fi kulli hayati al-muslimi wọ́n ní gbọ́dọ̀ al-manhaj òun wọnú àkídà ọwọ́nú bẹ́yàn ti ṣe wúwà ọwọ́nú ìwàsí ọwọ́nú báwo ló ṣe báwọn èèyàn lò manhajì torí ẹ̀ bákan náà gbogbo nǹkan mùsùlùmí ń ṣe nígbèsí ayé rẹ̀ báwo ní ṣe ń lò ilé ayé rẹ̀ báwo ní ṣe ń ṣe eléyìí manhajì gbogbo ìgbésẹ̀ tọ́mọ èèyàn gbé kullu al-khuttati allati yasiru alayha al-muslim tusamma manhaja gbogbo ojú ọ̀nà pé ìgbésẹ̀ tíyàn gbé tí ń gbé tí fi ń sẹ̀sìn rẹ̀ á pè ní kíni manhaj ṣùgbọ́n àkídá tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni aslul iman òun náà ni ìpìlẹ̀ ìgbàgbọ́ gangan eléyìí túmọ̀ sí pé
níta bá pè ní manhaj ó ti wọnú àkídà àjọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ kò ju al-umum wal-khusus eléyìí kò sí tó burú mẹ́ ṣùgbọ́n tá a fẹ́ kàn mọ́ sí níbẹ̀ òun náà ní wípé ẹni tó jáde ó sọ wípé Fadilatul Mufti ó pè wọ́n ó ní wọ́n sọ wípé àwọn sọ ní lọ́jọ́ kan wípé àwọn ana salafiyyun aqida wa ash'ariyyun manhaja wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀ bá wọ́n ní yasifu manhajuhu ó ṣàlàyé manhajì rẹ̀ bí annaha pé manhajì yìí salafiyun ó ní sufiyun salafi aw ash'ari pé sunni ni salafi ni sufi ni salafi ni ash'ariya ni àwa rí pé gbogbo ẹ̀rẹ́ lẹ́yìn náà sọ ẹni tó bá bá mi lọ níbi ìtàlá àkọ́kọ́ tí mo ti sọ wípé definition Dr. Muhyiddin ẹ lè bá ń bẹ̀ sufi ni a sì mọ̀ pé ẹ̀ ń farárò àwọn sufi gidi tààrà kí pé lẹ́n farárò ẹ̀yìn gẹ́sẹ̀ ibà wá rí pé àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ yìí ojú ọ̀nà àwọn al-Ikhwanul Muslimun torí ẹ̀ ó ti torí rẹ̀ pé Fadilatul Mufti ní Ikhwani àwa ń tiwa àwa wá challenge ẹ̀ ipé kọ́ jáde kọ́ sọ ibi tí Fadilatul Mufti ti sọ gbólóhùn yìí jáde tó ọba mẹ́rin wá fún àwọn ọgbẹ̀rún níbi tí wọ́n ti sọ tí wọ́n ti wí jáde tí wọ́n ti sọ wípé àwọn sọ dáì bọ́kọ̀ ìbá rí mú jáde àfikọ́ jáde kò túbá lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí pé nítorí yẹn ó sọ̀rọ̀ lórí pé àìmọ̀kan ló fi sọ̀rọ̀ torí ẹja ṣàkíyèsí kìíní nípa yìí náà ó ṣe pàtàkì torí ẹ̀rí pa àṣàlàyé márùn-ún kọ́ ti pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n nítorí pé ká má gbàsìkò púpọ̀ a máa mú díẹ̀ eléyìí tá a fi máa ṣàlàyé pẹ̀lú ìmọ̀ eléyìí tó yẹ kóró pẹ̀lú ẹ̀mí àti bí tá a ti mú ẹ̀rí pé bá ti ṣe ń sọ̀rọ̀ à ń sọ tíra a sì ń sọ bí tá a ti mú eléyìí kí ló fà á torí pé ká lè tàn mọ́lẹ̀ sójú àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe pé táwọn bá ti gbọ́rọ̀ kò sí bí wọ́n ṣe fẹ́ yí ẹ̀ wò kò sí bí wọ́n ṣe fẹ́ yí rẹ̀ wò torí ẹ̀ òdodo rẹ̀ o ní láti rí o bó ti ṣe jẹ́nu àbí Allah subhanahu wa ta'ala kó fi wá mẹ́rin eléyìí òun náà ni wọ́n bá tá a máa sọ ní òní yìí subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.